Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ní àgbáńlá ayé níbi tẹ́ tí ń gbọ́ mi. Orúkọ tèmi ni Gbénga Adéwálé. Gbogbo àwọn ọmọ Yorùbá tí à ń jàjàǹgbara tá fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira. Gbogbo ala tí ń béèrè pé what next, pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ mẹ́ta ló wà fún wa tí Yorùbá fi lè dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira. Ọ̀nà àkọ́kọ́ ni pé ká pe ogun, ká declare war bí àwọn Biafra bọ́n ṣe ṣe ní 1967. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò lọ́wọ́ sí pé ká ja ogun o. Nítorí pé ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀, èèyàn ò mọ̀ parí ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ ìtàjẹ̀ sílẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni dialogue. Kí ló ń pè ní dialogue? Dialogue ni pé ká gbé ọ̀rọ̀ wa, ká gbé lọ sí National Assembly, kán lọ dialogue lé lórí. Ṣùgbọ́n tá bá gbé lọ sí National Assembly náà, a lè win. Nítorí pé kí ni ṣe rí ní North, ní Kano lásán, Kano nìkan, wọ́n ní more representative ń bẹ̀ gan ju gbogbo representative South. Ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí gbogbo àwọn politician ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Igbo àti ilẹ̀ Hausa gan, wọn ò ní lọ́wọ́ sí pé ká pín Nàìjíríà. Nítorí pé ṣe rí from the moment tán ti wọ political office báyìí, kán tó wọ bẹ̀ gan, náà ti sworn oath wípé èèyàn mìíràn ti búra wípé àwọn máa defend, àwọn máa preserve, àwọn dẹ̀ máa protect the constitution Nàìjíríà. So àwọn gan ń jẹ nínú Nàìjíríà, àwọn dẹ̀ fẹ́ kó bàjẹ́ every month náà ń gba allocation, allowance, pension, everything. So wọn ò ní fọwọ́ sí gan pé kí Nàìjíríà pín. Ṣé lọ́nà ẹlẹ́ẹ̀kẹta òun ni diplomacy. Kí ni diplomacy? Wọ́n ní the professional activity or skills of managing international relations. Ṣé ní international relations ní Nàìjíríà tó ta ní pẹ̀lú àwọn other countries, òun nìkan ni ọ̀nà àbáyọ ta ní. Now, tẹ́ bá wò under this diplomacy náà, òun náà la wá lò tí a fi lọ join UNPO. UNPO wọ́n gbà wá wọlé as their 45th member ní October 3rd, 2020 ọdún tá wà yìí. Now, under this UNPO yìí, wọ́n ní pé ká lọ fight fún Yorùbá self-determination. Kí ló ń pè ní self-determination? Self-determination ni pé a fẹ́ determine future ilẹ̀ Yorùbá wa, Yorùbá ẹ̀yà Yorùbá wa la fẹ́ determine future ara wa nísìn. A fẹ́ gbé lọ́wọ́ federal government kankan mọ́. Now, tẹ́ bá wo self-determination, wọ́n ní the right of the people to self-determination is a cardinal principle in modern international law. So international law gan, wọ́n support self-determination. So self-determination kò ń ṣẹ̀ṣẹ̀, kò ń ṣe crime, kò ń ṣe treason, kò dẹ̀ ń ṣe mutiny. Sọ pé a fẹ́ gbàjọba ìjọba Yorùbá. Now, tẹ́ bá wò according to United Nations and African Union gan, only we are allowed to self-determination as a member of UNPO tí a ti join yẹn. Now, tẹ́ bá wò àwọn UNPO yìí gan, àwọn gan wọ́n gbàgbọ́, they believe ṣètìlísìn that the Yoruba people should be allowed to exercise their right to self-determination as they have the right to do so. So a lẹ́tọ̀ọ́ láti fight fún self-determination. So international relations yẹn òun là ń tà láti maintain, òun nìkan lọ́nà àbáyọ. Now, lẹ́yìn ìgbà tí à ń tà láti maintain international relations yẹn, ara nǹkan tó ní ká lọ ṣe ni pé ká lọ open petition. So tá bá sign petition yẹn dé 100,000, ìgbà yẹn ni UK government máa tó bá wa dá sí. Tá bá sign petition yẹn dé 100,000, ìgbà yẹn ni United Nations máa tó bá wa dá sí. Now, petition méjìlá ní. A ní kan tó ní protecting the people of southern and middle belt of Nigeria from Fulani genocide. Yes, gbogbo alárí bọ́n ṣe ń pa àwọn èèyàn ní gbogbo north. Ẹ má rò pé north ló máa tán sí. Tó bá yá ó ṣe máa dé south. A dẹ̀ ti ń rí gan pé ó ti ń dé south díẹ̀díẹ̀. Eléyìí náà ni pé urgent need for independent Yoruba nation as for self-determination ṣẹ́rí ń sìn. Ṣùgbọ́n ó ṣe mí láàánú pé a sign petition yìí. Eléyìí ń sìn ṣẹ́rí 18,000 ló wà, eléyìí wà ní 4,000. Eléyìí ń sìn poll wà lélẹ́yìí wípé ṣe faramọ́ ilẹ̀ Olódùduwà, ilẹ̀ olómìnira bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ ká sign àwọn kíní. Ṣẹ́dẹ̀ rí àwọn èèyàn sign nítorí pé wọn ò believe nínú ẹ̀. Now, ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Nígbà tí Lekki massacre ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn gangan, petition kan jáde wípé kí UK government wípé kan sanction Nigerian government. Petition yẹn gan lélẹ́yìí. Mo send petition yẹn gan sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní alẹ́ ọjọ́ yẹn. Nígbà tó máa fi di ní àárọ̀ ọjọ́ kejì, petition yẹn ti wọ 114,000. Bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀gán sìn tí máa lọ ṣe petition yẹn, I think petition yẹn tó wà ní over 200,000. Báwo ni petition ṣe ń ṣiṣẹ́? Ṣé rí tí petition ṣe máa ń ṣiṣẹ́ lélẹ́yìí ní UK? Tó bá wọ 10,000, àwọn UK government máa respond. Tó bá wọ 100,000, wọ́n máa consider ẹ̀ fún debate. Because Nigeria tá bá ní ká lọ fight fún àwa ara wa, wọn ò ní gbà. Inú constitution wa gan wà ńbẹ̀ pé a lè pín. So a gbọ́dọ̀ lọ pe international body kan wá gbà wá. Now, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ yẹn, petition yẹn ìgbà tó 100,000 yẹn ṣe rí òun lélẹ́yìí.
as of àná lásán ṣẹ́rí the UK Parliament has announced it will debate the petition asking it to implement sanctions against Nigerian government and officials over the EndSARS protest. So ṣẹ́rí petition wa náà ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí. Now tẹ́ bá wo eléyìí náà this is September 2020 tẹ́ bá wo September 2020 yẹn náà ẹ rí wípé insurgency ìgbà tó ń ṣẹlẹ̀ gan ní north náà àti gbogbo middle belt UK lawmakers náà wọ́n tún right Commonwealth nation ṣẹ́dínsìn ipe because wọ́n fẹ́ over killings tó ń ṣẹlẹ̀ ní north ipe because Nigeria wọ́n ti violate àwọn charter law kan láti protect àti defend the citizen wọn ṣẹ́rí kínní ó lè work ọ̀nà àbáyọ nìyẹn tá a bá mount pressure láwọn ìjọba Nigeria ọ̀hún ní jẹ́ ká lọ gbogbo adé láti pé Nigeria ò work ojoojúmọ́ làwọn èèyàn ń kú ẹwà àwọn tó ń fight fún independence Nigeria gan gbogbo wọn gan wọn believe nínú one Nigeria kí ló dé wáyé tí wọ́n ṣe lọ tamper pẹ̀lú constitution wa ní 1979 wọ́n tamper pẹ̀lú ẹ̀ títí dé 1999 so ẹ jẹ́ ká pín ìlú yìí ìgbà tá la fẹ́ pín ìlú àwọn kan ní a fẹ́ dáwọ̀ sílẹ̀ kò ń ṣe pé a fẹ́ dáwọ̀ sílẹ̀ a fẹ́ pín kí wọ̀ má bàa ṣẹlẹ̀ ni náà tẹ́ bá wo àwọn UK tá à ń sọ̀rọ̀ ẹ̀ gan ẹ wo tó bá ti di December 31 2020 yìí which is the last day of this year gan kò ní sí free movement mọ́ àwọn gan fẹ́ protect border ara wọn nǹkan táwa Yorùbá náà fẹ́ ṣe nìyẹn a fẹ́ protect border wa kò ń ṣe even gan against Hausa àbí Igbo against any national ó bá jẹ́ Ghana ó bá jẹ́ India ó bá jẹ́ China kò jẹ́ kí anybody kàn máa wọ̀lú wa anyhow ìlú tó bá ti wà tí ó bá ti ní border tí ò ní border control ayé ìlú yẹn máa ń bàjẹ́ ni ẹ wo UK fún ara wọn gan sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó rán wà ní European Union àwọn France Germany gbogbo àwọn other European country kan máa ń wọnú UK without visa àwọn gan sìn wọ́n rí pé ìlú àwọn ti ń bàjẹ́ èrò ti ń pọ̀jù àwọn gan ti fẹ́ ti border wọn pa by 31st of December 2020 àwọn èèyàn nílé wọ UK mọ́ nǹkan tá à ń sọ rèé because ìgbà táwọn èèyàn wọ UK crime ti ń pọ̀ jù so crime tó wà nílẹ̀ Yorùbá ti pọ̀ jù ẹ jẹ́ káwa náà ká determine police wa military wa air force wa so that ilẹ̀ Yorùbá máa lè secure a lè ríṣẹ́ fáwọn ọmọ wa nǹkan tá à ń sọ rè sódà àkókò má bàa ṣẹlẹ̀ lé gbogbo àwọn politician tẹ̀ ń wò yìí mélòó ni wọ́n àwa gangan là ń gbé wọn dúró wọn ní agbára ọwọ́ àwa gangan ni power wà tá bá kúrò lórí pákó ń ṣiṣẹ́ rí ó máa yẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ni ẹ jẹ́ ká dìde ká ṣera wa lọ́yọ̀kan ká jà fúnra wa ká jà fúnra wa because gbogbo ẹlẹ́yàmẹ̀yà gbogbo argument a máa ń argue láàrin ara wa yìí ó ń pa wá ó ń ṣe wá léṣe ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ̀kan ká sign petition yìí ká má bẹ̀rù ká determine future wa even gan amalgamation Nigeria gan ó ti expire láti 1914 dé 2014 ó ti expire so Yorùbá self determination là ń jà fún tẹ́ bá lọ wẹ̀yìn ó wà gan ó wà ń bẹ̀ so mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká dìde ọ̀nà àbáyọ ní petition yẹn ẹ jẹ́ ká sign ẹ̀ tí petition yẹn gan bá lè kọjá 100,000 mo fi ń dá wa lójú lé ní pé àwọn UK gan wá tún dá sọ̀rọ̀ wa ẹ jọ ọ̀rọ̀ tá à ń sọ lórí platform ó ti tó petition yẹn ni kẹjẹ́ ká máa ṣiṣẹ́ lé o united we stand divided we fall Oòduà ti gbè wá o Oòduà ìṣọ̀kan think Yorùbá first ó dàbọ̀.